Welcome to Culture Africa TV.
Sorry. àṣẹ adélé lọ́rùn àṣẹ nígbà máa ṣe nígboro àtàkọ́ ní nàìjíríà lápapọ̀ yìí kó gbìyànjú owó kó gbìyànjú àṣẹ gbogbo tá a bá ń fẹ́ ní ti dáadáa bàbá mi kẹ́ ẹ ṣe fún wa àṣẹ ẹ má jẹ́ kí ìlú yìí lè mọ́ wa lára àṣẹ ẹ bá wa bá àwọn ìjọba tó wá ṣe láàánú kí gbogbo nǹkan kó lẹ́ẹ̀sì gbogbo àwọn ọmọ tó ń lọ sílé ìwé kọ́ mọ̀wé wọn bàbá má ṣe wọn olórí ti ṣe ẹ̀bí wọ́n lọ mọ́ ṣe kábíyèsí ìlú Ọ̀tà kọ́ mọ̀ tó ká lọ àṣẹ kó dábẹ́rẹ́ àṣẹ ọba kó jogun àṣẹ pátápátá ṣe ń pẹ́ láyé kó má fẹ́ fẹ́ ìyá. Èèbò ṣà. Kó má ṣe wọ́n o kábíyèsí ìyá ẹgbẹ́ tó àṣẹ ẹlẹ́yìn o àṣẹ ẹ̀dá apálẹ̀ yìí o àdùnní ìyá ọkọ̀rẹ́ apálẹ̀ o àṣẹ ìfẹ́ ṣe yẹ ní ti dákẹ́lẹ́ àṣẹ ìlú àbájú ló wá sí ọkọ̀ gbogbo àdó máa lẹ́nu ọpẹ́ àgbàyí àwọn olóòṣà àgbàyí náà ṣe yẹ àgbàyí àgbẹ̀yẹ àwọn olóòṣà gbọ̀tà lọ́wọ́ wọn àgbàyí lọ́wọ́ wọn ìgbọ́rọ̀ àti ṣe é ní kìí ìjẹ́nu ọmọ wọn àbí kó má bàjẹ́ kó má bàjẹ́ lọ́tà kó rájò ẹ̀rọ mo ní bí kìrìkìrì kájọ sọ wá. ẹ̀fọ́ wọn ló fi jàre olórí pápá láti olóró kó má ṣe lé kú o kó má ṣe olóòṣà o. Àbẹ́ni kan ṣọ̀tà pásítọ̀ kọ́ máa ṣe káàmù àwọn ti tẹ̀ dára bọ̀. Àwọn èèyàn kan tí kò lówó àwọn òṣèlú wọ́n ti ní babaláwo. Bàbá àbójà ọ̀nà fẹ́ rárí ìmáàmù bàbá òṣà. Gbogbo ìbàjẹ́ tó wà ní Nàìjíríà yìí kẹ́ ẹ bá wa tọ́ ilé wa ṣàyẹ̀wò àgbàdo wa. Èèbò ṣà. Èèbò ṣà. Ewé oko kò dìde o, ìràwé oko ẹ dìde, ẹ má jẹ́ kọ́ mọ́ àbójà ṣe tì. Ewé oko kò dìde.
Okay.
Bàbá ní fídíò ẹ ti máa bá bàtà yín o. Onílù nìkan.